Wow. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ tààràtàrà, ó ṣẹlẹ̀ gbàǹkàn, ó ti ṣẹlẹ̀. Ẹ bá wọlé, tí ẹ bá ti wọlé ẹ jẹ́ kí n máa mọ̀ pé ẹ ti wọlé, ẹ jẹ́ kí n máa mọ̀ pé ẹ ti dé. Ó ti ṣẹlẹ̀, àṣírí ti tú, àṣírí ti tú. Ẹ bá mi máa share, ẹ bá mi 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 share kó tó di pé àwọn máa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n mọ̀ pé tẹ́ bá ti wọlé ẹ jẹ́ kí n máa mọ̀. Ó ní iye èèyàn tí mo fẹ́ kó wà ní bíbá ilé ni. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ má jẹ́ kí wọ́n flag ètò yìí, ẹ jọ̀ọ́. Ẹ máa gbọ́ gbàǹkangbè ọ̀rọ̀, ẹ máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀, ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó tíkì nínú àwọn ọ̀rọ̀. Ẹ máa mọ̀ pé èèyàn lè ẹ darapọ̀ mọ́ wa. Bá wa share, ẹ jẹ́ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share kí ó tó di ẹ má bá mi, ẹ bá mi tẹ ẹ bá mi tẹ tó bá yẹ pé ẹ ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi comment, ẹ bá mi tẹ yes, ẹ bá mi tẹ yes tẹ́ bá ń gbọ́ mi. Torí àwọn ọ̀rọ̀ àṣírí ti tú. Ẹ máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ bá mi tẹ yes tẹ́ bá ń gbọ́ mi. Ẹ bá mi share, ẹ bá mi tẹ yes, ẹ bá mi tẹ yes. Ó ní iye èèyàn, mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Lásìkò lọ títí ẹ bá mi share ètò yìí kí n tó sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nípa àṣírí bàbá wa Ọbásanjọ́, nípa tí bàbá wa Ọbásanjọ́ ṣe. Ẹ bá mi share kí n tó sọ ọ̀rọ̀ náà síta. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí kí ẹ gbọ́ kàyéfì ọ̀rọ̀, kí ẹ gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share, jẹ́ kó kára lẹ, jẹ́ kó kára oko. Ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ jọ̀ọ́ ẹ máa kún wa. Ẹ bá mi share ètò yìí. Tẹ́ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes. Tẹ́ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes. Mo kẹ́yìn bàbá, mo kẹ́yìn ìyá mi. Mo kí yín ní lógúnlógún, mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi tẹ yes tẹ́ bá ń gbọ́ mi. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ń gbọ́ mi ṣá? Mi mọ̀ bóyá ẹ ń gbọ́ mi níbẹ̀ yẹn. Ẹ bá mi tẹ yes ẹ jọ̀ọ́. Tó bá yẹ pé ẹ ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes. Tẹ́ bá yẹ pé ẹ ń gbọ́ mi, ẹ tẹ yes. Ntí bàbá Ọbásanjọ́ ṣe, àṣírí ti tú. Mo kí bàbá mi Fáṣọlá, wọn láwọn ń gbọ́ mi. Mo kí yín, mo kí yín. Ẹ tẹ́ bá tún gbọ́ mi, ẹ bá mi tẹ yes. Bàbá wa Ọbásanjọ́, ẹ gbọ́ gbàǹkangbè ọ̀rọ̀. Ẹ máa gbọ́ tí bàbá Ọbásanjọ́ ṣe. Ní tí wọ́n ṣe lánàá yẹn ó dùn ọmọ Yorùbá bọ̀. Àwọn àṣírí kòǹgbàkòǹgbà tó ṣẹlẹ̀ lórí ẹ̀ àti tó ṣẹlẹ̀ lórí àwọn lọ́balọ́ba wa, àwọn gbogbo tó ṣẹlẹ̀ sí wọn, gbogbo ẹ̀ lẹ́gbọ́ lénìí. Torí ẹ̀ mo ṣe mú wá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi pín kí gbogbo yín farabalẹ̀ kẹ́ wà lórí ìjókòó kí ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yóò ṣe pàtàkì láàrin mi àti yín. Bẹ́ẹ̀ ni. Ó ṣe pàtàkì púpọ̀ láàrin mi àti yín. Ẹ ṣé gan, ẹ má bá mi share. So ẹ bá mi share ètò, ẹ bá mi share, ẹ share. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣírí lẹ́nu wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣírí tó ṣẹlẹ̀ àti tó ti happen tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí àwọn bàbá wa tó ti lọ. Aláàfin Ọ̀yọ́, gbogbo ẹ̀ lẹ máa gbọ́. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi, mo ti ń rí bí èèyàn méjì mẹ́ta tí wọ́n ti ń sọ èèyàn mẹ́rin nísìn tí wọ́n sọ pé àwọn ń gbọ́ mi. Ó dà pé gbogbo ilé pátá ló ń gbọ́ mi báyìí. Torí ẹ̀ màá fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oríṣiríṣi lórí ọ̀rọ̀ bàbá wa Ọbásanjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní tó ń ṣẹlẹ̀ káàkiri àtàwọn kí ló ń ṣẹlẹ̀ lórí àwọn ọba wa. Irú ìgbésẹ̀ wo ló ń ṣẹlẹ̀ lórí àwọn ọba wa? Ǹjẹ́ sáwọn ọba la ní? Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́nìí. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí kó káàkiri kó kàn wọ́n. Torí ẹ̀ ni mo ti ń sọ fún yín kí ẹ bá mi share. Ní pẹ́ púpọ̀. Torí ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára láàrin. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti máa rí níwọ̀nba sí méjì yìí tó ń ṣẹlẹ̀. Tó bá ti pé báyìí ni àwọn ọba wa ṣe rí ni láhìlá ìbádá púpọ̀. Ǹjẹ́ tó ti ń ṣẹlẹ̀ rí? Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́nìí pẹ̀lú àṣẹ t'Ọlọ́run t'Èdùmàrè. Ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nìí báyìí. Ẹ bá mi share, ẹ bá mi tẹ like and love. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Passport, wifi space. So
mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí ìyá wa òrìṣà Ṣàngó bí brother wa dẹ̀ ni mo kí yín, mo kí mo àbí bẹ́ẹ̀ náà ni Mudahus àbí ọdún yẹmí mo kí yín, mo kí yín, mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ tí ń wọlé tẹ́ tí ń join wa lórí ètò báyìí, mo kí yín. Adéolú mo kí yín sáà, mo kí yín, mo kí yín Mr. Adéolú Saliu mo kí yín, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kí yín púpọ̀, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí yín mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí yín. Ẹ gbọ́ gbáǹkọ́gbé ọ̀rọ̀ lénìí, ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lénìí. Ẹ má bínú sí mi nítorí t'Ọlọ́run. So ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni, ọ̀rọ̀ tó jẹ́ kó ṣe kókó láàrin gbogbo wa ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kí àwọn nǹkan tí ó yẹ kí àwọn ìrandíran wa kó máa bá. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ bá mi follow YouTube mi. Àwọn àṣírí mi wà ní YouTube mi tó jẹ́ pé àwọn àṣírí ní ńlá tó jẹ́ pé mi gbé síbí. Ẹ bá mi follow ẹ bá mi tẹ subscribe sí. Mo bẹ̀ yín nítorí t'Ọlọ́run, ẹ jọ̀ọ́. Mo bẹ̀ yín torí t'Ọlọ́run, mo fi Ọlọ́run ọba Elédùmarè mo fi bẹ̀ yín. Ẹ bá mi subscribe sí líǹkì wa yẹn. Mo kí yín Mr. Adéwùmí, mo kí yín, mo kí Prophet, mo kí yín, mo kí yín, mo kí yín. Mo kẹ́yìn bàbá wa. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó le, ọ̀rọ̀ tó gbáǹkọ́gbì. Ǹjẹ́ ṣé bó ṣe ká ṣe máa bá lọ, ǹjẹ́ ṣé bó ṣe ká ṣe máa bá lọ leléyìí. Àwọn nẹ́tíwọ̀kì ètò yìí tó ti fẹ́ máa rí bákanbákan, ẹ jọ̀ọ́ bóyá wọ́n ti fẹ́ máa flag, ẹ jọ̀ọ́ bá mi share dáadáa. Mo kí yín púpọ̀, mo kí yín ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Ẹ káàbọ̀ sórí ètò. Èmi ọmọ yín náà ni àti gbogbo yín mọ̀ sí Àlùkà orí adé Adébọ́lá tí gbogbo yín pè ní Àfọ̀njá TV. Èmi náà mo tún délé ní ọ̀rọ̀ tèní, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó fún wa, fún àwọn ọmọ wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àtúmọ̀ máa rí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrandíran wa. Bẹ́ẹ̀ ni tí bàbá wa Ọbásanjọ́ sọ lánàá, ǹjẹ́ báwo ló ṣe kàn yín, ǹjẹ́ báwo ló ṣe rí. Máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí, ẹ máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lénìí. Ẹ lọ wo bàbá wa Ọbásanjọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá fún àwọn bàbá wa, àwọn lọ́balọ́ba, àwọn lẹ́kànlẹ́kàn tí wọ́n fi àwọn bàbá yìí ṣẹlẹ́yà. Ǹjẹ́ sí àwọn ìjọba wa, ǹjẹ́ sáwọn ló lẹ́bi bí? Ǹjẹ́ sí àwọn ìjọba, ǹjẹ́ sáwọn gangan ni wọ́n fa ọ̀rọ̀ yìí bí tí èsì àwọn bàbá wa? Àwọn bàbá wa wọ́n fi torí tí wọ́n fẹ́ jẹ, wọ́n gbàgbé tí wọ́n fẹ́ jẹ, wọ́n gbàgbé ìran wọn, wọ́n gbàgbé àwọn tí wọ́n jọba lé lórí, wọ́n tẹ̀lé olóṣèlú. Àwọn ti gbàgbé pé ẹnu wọn báyìí ni àṣẹ wà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti gbàgbé. Nígbà tẹ́nu wọn ò kò mọ́, gbogbo lọ́balọ́ba mi ní kò dàbí wọ́n ṣe lọ sí church, mi ní kò dàbí wọ́n ṣe lọ sí mosque. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Mo gbé picture kan sí ìgbà yẹn náà, ó ti pẹ́. Nígbà tí wọ́n lọ sí church, ẹlòmíì sí adé orí ó gbé sílẹ̀ lẹ̀, adé ìṣẹ̀báyé tó gbé sílẹ̀ lẹ̀, adé ọba ó gbé sílẹ̀ lẹ̀. Ó ti wá ń di pé chairman local government ti fi ọba wá sí ọ́fíìsì. Èyí tí yóò ṣẹlẹ̀ ní ayé ọba Ọọ̀nífẹ̀ àná tó kú, nígbà tí president tó wà ńbẹ̀ nígbà yẹn tó wà lórí oyè tó ní kí ọba Ọọ̀nífẹ̀ yọjú sóhun, tí ọba Ọọ̀nífẹ̀, ọba Ilé-Ifẹ̀, kábíyèsí ikú bàbá yèyé tí wọ́n tàbí bá kábíyèsí ọba Ifẹ̀ tí wọ́n jẹ́ kó ń yé wọn wípé kó yọjú fún ààrẹ torí pé àwọn ń bọ òrìṣà. Ó ní òòṣà táwọn ń bọ lọ́jọ́ kọ̀ọ̀kan tó ní òun máa bá wọn bọ, tó ní kò lè rí bọ. Gbogbo tó bá fẹ́ gbé wá kó máa gbé bọ̀ wá bá òun ní àfi tóun wà, òun ò lè wá. Ẹ wo bí ọba yẹn ṣe ṣe. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bí ọba yẹn ṣe ṣe. Ǹjẹ́ bàbá wa Ọbásanjọ́ náà ní ayé ìgbà tí àwọn lọ́balọ́ba nígbà tí wọ́n wà lórí oyè pírẹsidẹ́ǹtì, báwo ni bàbá Ọbásanjọ́ ṣe ń ṣe? Wọ́n ń dọ̀bálẹ̀ kí àwọn ọba ni.
bẹ́ẹ̀ náà máa kúnlẹ̀ síwájú ẹlòmíì tí wọ́n máa dọ̀bálẹ̀ tí wọ́n máa ṣàdúrà fún wọn àtẹ̀yí tó kéré sí wọn àtẹ̀yí tó dàgbà jù wọ́n lọ àtẹ̀yí tó jọ jẹ́rọ̀. bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ ṣe ń ṣe. ẹ wá wo àṣírí ńlá, àṣírí tó pọ̀. bàbá Ọbásanjọ́ wá jẹ́ ẹni tó ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà láyà àti àwọn chairman nígbà tó jẹ́ pé àwọn ọba tí a rí tó jẹ́ pé àṣírí tó tú yìí, àwọn ọba yìí kò ṣe Ifá ló mú ọ̀pọ̀lọpọ̀ wọn. àwọn olóṣèlú àwọn náà ló gbé àwọn ọba yìí sórí ipò. ọ̀nà tí wọ́n gbà ọ̀nà tí ò tọ́ ni. ìgbà tó jẹ́ pé àwọn afọbajẹ gangan náà gbogbo wọn náà làṣírí wọn ń tú. gbogbo wọn náà ló ń gba àbẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn ẹni ọba tó jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn owó náà fi rìn. ẹ bá mi ṣe ètò yìí kí tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí. ẹ wo ayé ikú bàbá yèyé, bàbá wa Lámídì Aláàfin Ọ̀yọ́, ẹ wo ayé ìgbà títí wọn, ẹ wo nǹkan tí wọ́n ṣe. tẹ́ bá wo nǹkan tí bàbá yìí ṣe, kò sí àbí president náà àbí gómìnà náà àbí chairman náà tó máa wojú bàbá náà pẹ́ẹ̀mejì. ẹ lọ wo fídíò bàbá yẹn, ẹ lọ wo fídíò bàbá yẹn kí ẹ wo ọ̀rọ̀ tó sọ. kò sí president náà, kò sí, mi ìfẹ́ mọ̀ bó ṣe jẹ́, kò sí president náà rárá tó lè ṣe. ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi, ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. torí ẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ torí nǹkan tí mò ń sọ yìí, tó fi wá jẹ́ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn lọ́balọ́ba wa, àwọn èèkàn wa, tó fi di pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí wọn. ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn? wọ́n wá ń pàṣẹ bígbà pé a wà nílé ìwé tó máa ní ó yá stand up, sit down, left, gbogbo àwọn kan ẹ̀ jòkó, dìde dúró, jòkó, dìde. wọ́n pàṣẹ báwọn bàbá wọn. ẹjọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi tẹ like and love, ẹ bá mi comment, ẹjọ́ tó ti tọ́lọ́hún, ẹ bá mi share, ẹjọ́ tó ti tọ́lọ́, ẹ bá mi subscribe sí YouTube kẹ́ lè rí àwọn kété gbogbo àṣírí ni màá sọ tán níbí báyìí lẹ́nìí. tẹ́ bá lọ sí YouTube mi kẹ́ subscribe síbẹ̀, ẹ máa ti rí lókè, link yẹn wà lórí ibẹ̀ yẹn. ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe, ẹ máa rí òtítọ́ ọ̀rọ̀, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà níbẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yìí, láyé bàbá wa ikú bàbá yèyé kò sí chairman àbí gómìnà kankan tó lè wojú bàbá, bí president tó lè wojú bàbá yẹn lẹ́ẹ̀mejì. ẹ wo tí bàbá yìí ti ṣe fídíò tó tún ṣépè fún wọn, tó ń ṣépè fún àwọn senators tó wá síbẹ̀. gbogbo wọn ò rò débi pé wọ́n ti wá sọ àwọn ọba wa di igbá àwíyọ́ lọ́wọ́ yìí, wọ́n ti sọ wọ́n dẹni àrífín. inú ń bí gbogbo àwọn ọmọ Yorùbá yẹn, àwọn káàárọ̀ jíire. ẹ̀yin lọ́balọ́ba ẹ lọ ronú, ẹ̀yin lọ́balọ́ba ẹ lọ ronú kẹ́ ẹ ronú sí tó ṣẹlẹ̀ sí yín lánàá. mo kí bàbá wa, mo kí yín Mr. Taoreed, mo kí yín. ẹ̀yin lọ́balọ́ba ẹ lọ ronú sí tó ṣẹlẹ̀ sí yín lánàá. nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn, nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sólóyè lásán. ẹ jẹ́ sọ fún yín, àwọn ìjọba gbọ́dọ̀ máa wá gba àṣẹ lẹ́nu yín ni. kìí ṣe pé ìlẹ̀sẹ̀ tó máa gbàṣẹ lẹ́nu ìjọba. kán tó ṣe nǹkan lórí ilẹ̀ gan, àwọn gbọ́dọ̀ máa gba àṣẹ ni, torí ẹ̀yin lẹ yìn wọ́n sóyè. ọjọ́ mélòó ló ń lò lórí oyè? ọjọ́ mélòó ni wọ́n ń lò ní orí oyè? bàbá wa Ọbásanjọ́, ǹjẹ́ sẹ́yìn ló yẹ kẹ́ hùwà yìí sáwọn bàbá yìí? kò dùn mí fún yín bàbá mi Ọbásanjọ́, torí kìí ṣe ẹ̀bi yín, bọ̀ yín tí wọ́n máa jẹ